ayé tí ò yẹ nìkan ẹ̀dá tó wáyé kò ráyè ẹ̀dá tó rí ayé kòrókòró kò dáyé mọ́ ayé tó dáṣọ fẹ́kọ̀ tó tún gbaṣọ lára ẹ̀ eré ayé ni wọ́n fẹ́ ṣe sáà tẹ́sí fi kú sórí eré. Ẹni bá sọ pé kò sí ayé ó ní láti lọ wo Ìkẹ́ọlá torí inú fíìmù yìí ni wàá ti mọ̀ pé ayé kan wà tó tún ju ayé lọ. Kí Ọlọ́run má jẹ́ kí apá ayé ká wa ni, kí Ọlọ́run má jẹ́ kí ayé rí wa mú. Àwọn àdúrà táwọn máa gbà ni pé lábẹ́ bó tilẹ̀ wù kó rí, kí Ọlọ́run má jẹ́ kí ogun ayé kó borí wa. Ìkẹ́ọlá apá kejì, inú fídíò yìí lẹ ti máa gbọ́ ìgbà tí apá kejì fíìmù yìí máa jáde. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wo fíìmù yìí, ẹ wò ẹ ti miss gidi gan. Ẹ ní láti lọ wo fíìmù yìí. Ayé lé ẹ láké, ò sá lọ sóko. Níbo lójú ẹlẹ́yẹ ò tó? Ayé lé ẹ lóòrùn, ò sá lọ síbòjì. Kódà ibòjì ọ̀hún tó sá wá, òun láyé tún lé ẹ báyìí. Dámi lóhùn, o mọ̀ pé ojú ẹyẹ tó lé, ojú ẹyẹ tó kù. Àtàrí tó ń wò yẹn kò lè sá fóòrùn. Ó dá ń bo lókùn tó fẹ́ lọ. Ó níbì kankan lọ. Ẹ jẹ́ kí n gbẹ̀yìn débẹ̀ kí n sọ ṣókí nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú Ìkẹ́ọlá. Irú ìyá wo ni Péjú Ògúnmọ́lá? Irú ẹ̀ṣẹ̀ wo ni ọmọ yìí lè ṣẹ̀ Péjú Ògúnmọ́lá tó jẹ́ ìyá ẹ̀? Ìyá tí ó gbé fún oṣù 9, tí ó pọ́n fún ọdún 2 àbí ọdún 3 báwo lẹ ṣe máa ń sọ. Ìyá tó jẹ ìyà ní orí ọmọ, tó wá tó àsìkò àti máa jẹun, tó sọ̀rọ̀ ẹ̀ di àgbàwo kalẹ̀. Kí ni ká ti sọ nípa ti ọkọ ìyàwó tó jẹ́ wípé tí ìyàwó bá ti ń sọ ọ̀rọ̀ fún pé òun lálàá báyìí o, òun rí ìyá òun lójú àlá, òun rẹ́ nìkan lójú àlá, òun rí kinní kan, òun rí kinní, oríṣiríṣi sáyìn tó bá ti ń sọ fún ọkọ ẹ̀ báyìí, ọkọ ò kí ń kọbi ara sí, kò kí ń bìkítà rárá. Ó máa ní normal thing ni, kinní kan ni, kò ní kó kọ́lọ̀ má yẹ kí ayé mú wa, ayé wà tó tọ́. Ẹ wo, ẹ má yẹ kí n sọ̀rọ̀ jù nípa fíìmù yìí, mo fẹ́ kí ẹ lọ wò torí tí má sọ̀rọ̀ nípa ẹ̀ ní wò mọ́. Ẹ̀yin tí ẹ ò tí wo fíìmù yìí, ẹ lọ sórí Àpáta TV kí ẹ lọ wò. Tẹ́ bá lọ wo fíìmù yìí, ẹ tún máa mọ̀ pé ayé kù síbì kan. Tẹ́ bá wo fíìmù yìí, á fún wa ní àwọn òye kan àtàwọn ọgbọ́n kan, á tún jẹ́ ká súnmọ́ Ọlọ́run wa ní dáadáa. Ẹ lọ wò lórí Àpáta TV. Tí ẹ bá ti wá wò tán, ẹ padà sórí channel wa o, kẹ́ drop comment sínú comment section. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ẹ̀bùn oríṣiríṣi wà lórí channel wa, 5,000, 10,000 àti 15,000 naira tí a máa ń fún ẹ̀yin subscribers wa. Ẹ̀yin tí ẹ bá ti subscribe ẹ láǹfààní láti jẹ ẹ̀bùn yìí. So ẹ subscribe kí ẹ comment síbẹ̀. Òṣèré wo ni ẹ fẹ́ràn jù nínú fíìmù Ìkẹ́ọlá yìí? Ẹ̀kọ́ wo ni ẹ rí kọ́ nínú fíìmù yìí? Àti pé kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì Ìkẹ́ọlá? Apá kejì, kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Fún gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ mọ̀ pé ẹ ti jẹ ẹ̀bùn wa rí, ẹ comment sínú comment section náà kí àwọn èèyàn lè mọ̀ pé tòótọ́ ni ẹ̀bùn yìí real. 5,000, 10,000 àti 15,000 naira wa. Ẹ̀yin tí ẹ ti wo fíìmù yìí náà, ẹ comment sínú comment section. Kí ẹ má gbàgbé pé subscribers nìkan ló láǹfààní láti jẹ ẹ̀bùn wa o. Màá rọ̀ yín kí ẹ subscribe, kí ẹ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ yẹn, kí ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀ ìgbà tí Ìkẹ́ọlá apá kejì bá ti jáde gbàrà. Ire lójú owó rí, ire lójú wa máa rí o. Lábẹ́ bó tilẹ̀ wù kó rí, apá ayé kò ní ká gbogbo wa o. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run, ká gbàdúrà gidi gan. Màá tún rí yín nínú fídíò wa tí ó ń bọ̀. Ẹ má gbàgbé Ìkẹ́ọlá apá kejì á tó jáde.